nípa káwá jẹun kìrìsìtẹ́nì nínú Christmas ìjẹ́ túláàsì ní kó jẹ́ pé àwa lábà wọn du adìẹ àbáwa lábà wọn du ẹran wọ́n tó máa gbígbà bẹ̀ pé àwọn kìrìsìtẹ́nì náà ń gbà tí wọ́n ti ń pé wàhálà àwọn kìíní yìí pọ̀ ọ̀dà wọ́n sì fẹ́ fún wa jẹ tó ń wòye sáhùn ẹ gbọ́ wọn ò láhùn àwọn kìrìsìtẹ́nì yìí láhùn o ò lè rí kìrìsìtẹ́nì kan kọ́ láhùn èyí tó bá láhùn kì í sọ ọmọ lẹ́yìn Jésù ni. bẹ́ẹ̀ bá ní wọn lọ́rẹ̀ ọgbádùn. bọ́ ọba ní kìrìsìtẹ́nì lọ́rẹ̀ ọgbádùn ẹ̀ bọ́ ọba ní kìrìsìtẹ́nì lọ́rẹ̀ wọn à ní dà ọ́ bọ́ ọba ní mùsùlùmí lọ́rẹ̀ ọ̀sàgbákù. ọgbọ́n bí wọ́n àti mùsùlùmí bá jọ wà ń bisẹ́ yóò máa hàn ó lè mọ̀ tó bá pàdé kìrìsìtẹ́nì ń bisẹ́ yóò ṣe ọ bí ọmọ ìyá. àwọn kìrìsìtẹ́nì ní àwọn ìwà kan tó já sí wípé kò sí lọ́dọ̀ àwọn tá à ń jẹ́ mùsùlùmí ẹ má wí pé à ń dangírídì ẹ̀yin mùsùlùmí ó tó ká dangírídì ìwà tí yín náà dáa. bá a bá kọ́ ẹ̀sìn lọ́wọ́ ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn Jésù tá a bá kọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn tá a kọ́ ẹ̀sìn wọn ẹ jẹ́ á kọ́ ìwà lọ́dọ̀ wọn ká fi kọ́ ẹ̀sìn tiwa. kílẹ̀ tá a lè mú wà lọ́dọ̀ wọn ká ẹ̀kọ́ ẹ̀sìn wa àwọn ní tààwùnù. wọ́n máa ra wọn lọ́wọ́. àwọn Ọlọ́run sì sọ̀rọ̀ wọn fún wa ta'awanu 'alal birri wat taqwa ẹ̀sìn ràn lọ́wọ́ fúnra yín lérí ìbẹ̀rù Ọlọ́run àti dáadáa ẹ má ràn ara yín lọ́wọ́ lérí ẹ̀ṣẹ̀ láti ba nǹkan jẹ́ àwọn ọmọ mùsùlùmí nìsín tá a bá ran ẹnìkan lọ́wọ́ á ràn lọ́wọ́ against mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tóun náà fẹ́ jẹ́ imam. láti fi bàtẹ nìkan jẹ́. láti fi bàtẹ nìkan jẹ́ á ràn lọ́wọ́ against mọ́sálásí kan tẹ́nìkan kọ́ tọ́ka ẹsẹ̀ wa ara lẹ̀ tiẹ̀ tó sì bá tọ̀hún ti ń kọ́ lọ́wọ́ ni òun náà ara lẹ̀ síbẹ̀ ni tọ́wọ́ fẹ́ di wàhálà á wà rí olówó tí ọ̀ràn tọ̀hún lọ́wọ́ pé ẹ bọ́ gbé dìde yàwọn ìṣó gbogbo tí wọ́n bá gbà láfún wọn eléyìí wọ́n padà wó yìí tọ́ báwọn ni gbogbo orú àwọn ọ̀nà road place ni mùsùlùmí máa náwó sí àmọ́ àwọn Christian ojú ẹ̀ ni wọ́n máa tẹ dáadáa wọn sí ọ̀gbọ́ wọ́n wá ní ọwọ́ rẹ púpọ̀ láwọn Christian wọ́n ní ojú àánú púpọ̀ wọ́n sì máa nífẹ̀ẹ́ ara wọn táwa mùsùlùmí yìí nífẹ̀ẹ́ ara wa àwọn máa ṣàánú ara wa táwa mùsùlùmí yìí ṣàánú ara wa àwọn máa ṣe dáadáa fúnra wọn táwa mùsùlùmí ò ní ṣe dáadáa fúnra wọn àwọn èyí gbéra wọn lẹ́sẹ̀ táwa mùsùlùmí máa gbéra wa lẹ́sẹ̀ ọgbọ́ wọn wá ní kí wọ́n máa fẹ́ kí mùsùlùmí ó jẹun àwọn wọ́n wá ní káwá bá wọn pa adìẹ abẹ́ran àìlérí èyí òun náà túláàsì kọ́ ni kí á bá wọn pa wọ́n lè pa fúnra wọn Ọlọ́run ọ̀sọ́nú Al-Qur'ani yìí pé àbítán bá fi ọwọ́ ara wọn pa bá fọwọ́ ara wa pa fún wọn látó lè jẹ́ ló tó dẹ̀tọ́ fún wa wa ta'amul ladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum Ọlọ́run ọ̀sàròyé ká bá wọn pa àbí ká má bá wọn pa kò ní dìkọ ẹ̀sẹ̀ mọ́ wá pé ẹ̀yà Joshua tọ̀ èmi ní jẹun ọdún yìí àmì mi ní bá yín pẹran kò ní dìkọ ọba pa ọgbọ́ kò ní di ọba pa ṣé gbogbo ilé oúnjẹ tó ń lọ tó ń tí lè jẹun ni ọjà sí pé mùsùlùmí ní ń pa ẹran wọn. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo etí tó ti ń jẹun ṣé mùsùlùmí ní ń pa ẹran wọn. ọgbọ́ oúnjẹ ẹtẹmọ 80 oúnjẹ kí ṣé mùsùlùmí ní ń pa ẹran gbogbo ẹ̀ táwọn ni wọ́n ń pa adìẹ gbogbo ẹ̀ adìẹ mi ń bẹ tó yẹ pé jìnnà ní ń pa ṣé jìnnà ó ṣe bísímìláì ni ìwọ ló ṣe bísímìláì tó o bá fẹ́ jẹ tiẹ̀ wàá rà wà jẹ wàá ṣe bísímìláì kó tó jẹ samilaha kọbla anta akula so bí kírísítẹ́nì bá pa ẹran fúnra àbọ̀ padìẹ fúnra rẹ̀ tó bá gbé ilé oúnjẹ rẹ̀ lérí ṣe bísímìláì fúnra rẹ̀ kó o tó jẹ túláàsì kọ́ ni kó o tún lè gba ọ̀bẹ ọmọ báwọn dú adìẹ káàkiri gbogbo àdúgbò wọn gbogbo èyí wọn ṣe ìlòkọ rẹ̀ ká sì ṣe kíkí wọn ká ṣe táníà wọn ká ànáhà wọn ká kí wọn pé wọn kú ọdún ní ọ̀túnlákọ̀hún níjọ́ Thursday á kí àwọn kìrìsìtẹ́nì wípé happy Christmas so á kí wọn pa sọ̀pọ̀lọpọ̀ ọdún á dẹ̀ ṣàdúrà fún wọn àwọn náà kí àwa náà níjọ́ táwa náà bá ń ṣe ọdún tiwa. níjẹ̀ ìtasà pátá wa ń bí wá sí ọkùnrin kìrìsìtẹ́nì kan gbà tó dé nígbà tí ó sọ̀rọ̀ alágége ó lẹ́yìn mùsùlùmí ẹ̀ tó mọ iyì rẹ̀ tó àwọn. bẹ́ẹ̀ni wàhálà kìrìsìtẹ́nì ló wí bẹ́ẹ̀. lọ́dọ̀ àfa àmọ́ fàlùsí bẹ́ẹ̀ni. wọ́n bá ńlá rìsáàtì ni wọ́n rìsáàtì wọn kọjá nu Kùránì lásán. Allahu akbar. wọ́n ń ṣe lédè àdìsí wọ́n ń ṣe káàkiri àgbáláyé wọ́n lẹ́yìn ẹ wá jáfa àtẹjẹ mùsùlùmí ẹ mọ ìyàwó aláyé tó àwọn táwọn jẹ kìrìsìtẹ́nì. bẹ́ẹ̀ni ń gbọ́ ọjà sí pé ọ̀dọ̀ wa ọ̀tẹ̀ pọ̀ ní ìsìlámù púpọ̀ àti kórìíra albagdọ́ ó ti wà ọ̀pọ̀ ní ìsìlámù púpọ̀ ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìkórìíra ọ̀rọ̀ ẹ̀yìn ìwà abú àìgbà fúnra ẹni gbogbo ẹ̀ ní ìsìlámù gbogbo àwọn àdọ̀tí tá a sọ yìí àwọn razailu akhlaq inú ìsìlámù gbogbo ẹ̀ lọ́lẹ̀ fi ṣe ibùgbé rẹ̀ ẹni tí ìwà sẹlẹ̀sìn wa òun lọ mọ ìyẹ̀jú wa lọ yìí àwa ìbínú ara wa a sì ń fi ìbínú ara wa a fi ń dọ̀tí ìsìlámù tàbí lọ́wọ́
so bí ó ti rí nù káwọn ọmọ ìyá wa kìrìsìtẹ́nì wọn kò múra ọdún ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tá a bá kó ń bẹ yíhun à ń bọ̀ síbi new year òtí ìbá méjèèjì náà la máa fa wàhálà lérí àmọ́ kálukú náà ti gbọ́ yé kò sẹ́ni tí ó bá fa wàhálà mà èyí tẹ́ bá tún wí kàtàkàtàn lérí social media òun tún wà ní tí yóò jẹ nìyẹn bó ti rí nù ọlọ́run